àbá mi òjò kọrin orin kan ikọ̀ rántí o ikọ̀ ọmọ gbàgbé nǹkan bá yẹ kọ́ yàn rántí ẹ̀yẹ kọ́ yàn gbàgbé rẹ̀ lónìí àkórí ọ̀rọ̀ mi òun náà ni mo gbàgbé o mo gbàgbé mo gbàgbé mélòó sẹ̀mí mọ̀ wíbà mo gbàgbé mo gbàgbé mo gbàgbé rárá rẹ̀ létí wẹ́ gbọ́dọ̀ gbàgbé nǹkan Ọlọ́run bọ́ ẹ sọ ó ti bọ́ ẹ sọ láti yìnyá kọ́ bá bọ̀ bọ́ ọ sọ tẹ́lẹ̀ ẹ̀yọ̀ á rán mi sí ọ wí kémi rán ọ létí mo gbàgbé o nínú Pétérù kejì orí kínní tó bá wo ẹsẹ̀ ìkejìlá lébẹ̀ ó lè jẹ́ pé wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ ó yọ̀ ṣaláì rán in létí wọ́n ẹ̀dẹ̀ parọ́ àsìkété onígbàgbọ́ ìránṣẹ́ Ọlọ́run kọ́ lamìlaka ní kété àgbáyé lónìí náà bá kàn tí a rán èèyàn ọmọlẹ́yìn Jésù àrán létí kẹ́hìn kété kan ti kọ́ kété ẹ̀kọ́ kan ti mọ̀ kété wàásù kan ti gbọ́ kété àtúnṣe kan ti ṣe kété ògbésẹ̀ kan ti gbé kété ògbọ́ràn kan ti ṣe sí ọ̀rọ̀ Ọlọ́run ikọ̀ mọ̀ gbàgbé o ikọ̀ dàrán létí kété kan ti gbàgbọ́ tẹ́lẹ̀ lùgbà kan ti lọ́ọ̀yà kan ti lọ́kọ ikọ̀ mọ̀ gbàgbé kété ọ̀rọ̀ Ọlọ́run kò mú iṣẹ́ tẹ́lẹ̀ kò mú sójú ṣe ní ayé rẹ lùgbà kan ti bímọ ikọ̀ mọ̀ gbàgbé kété kan ti lè gbàgbọ́ kò gba ọ̀lérí rẹ̀ gbọ́ lùgbà kan ti wọ́mọ̀ ni ikọ̀ mọ̀ gbàgbé kété ṣe kò ti ṣe kan ti kọ́ ọ kan ti mọ̀nà ọ́ bá náà ti gbàdúrà bá lọ́yàn tí bá ṣe ò bá làjà pẹ̀lú ìran ara ó bá lé ẹ̀kọ́ nìyàn yẹra ń ìran ọní òdì kejì bíi ọkùnrin sọ́bùnrin bá ní àlà kẹ́ láàrin gẹ́gẹ́ bí ọlẹ́ ìgbàgbọ́ kẹ́ lọ síjọba Ọlọ́run ikọ̀ rán ọ létí ọmọ gbàgbé o ikọ̀ ọmọ gbàgbé wípé kọ̀yàn bá jẹ́ ọmọ Ọlọ́run lónìí ẹ̀ sì bá kẹ́ jẹ́ ọmọ Ọlọ́run lọ títí láéláé kọ́ bá jẹ́ pé ọ̀nìní jáláfara kíyè sọ́ra kéè ṣojú kó alákànrẹ́ mójú sọ́rí ẹ̀ka rán ọ létí pé ọ̀nì yóò ṣubú kò nínú oríire ọ̀fẹ́ kọ́ rántí pé kọ̀yàn bá dúró síbi kọ̀kọ̀gá ògo gbẹ̀léyàgbé lábẹ́ òjìji Olódùmarè ikọ̀ rántí pé ọ̀rọ̀ Ọlọ́run wí kọ́ jáde kò láríran kọ́mọ mọ́ kan ohun àrèmọ́ ikọ̀ mọ́ lè dàpọ̀ pẹ̀lú ẹ̀mí òkùnkùn torí pé ẹ̀sùn bá ṣepọ̀ àtòrẹ́pọ̀ kẹ́ láàrin Béliálì àti Ọlọ́run mọ́ gbàgbé o mọ́ gbàgbé wípé ọ̀yà ẹlọ́ọ̀tì yóò bojú èyìn ọdẹ kẹ́hìn ọdẹ ọ̀wọ́n iyọ̀ Jésù wàásù rẹ̀ ẹ̀sìn mọ́ ọjọ́ gbọ́ lébẹ̀ olómi ìyá kọ́ bá ti dọmọ Ọlọ́run láéláé kan gbá àìsùn kọ̀dẹ̀yọ̀ yẹ́ kọ́ bá mọ̀ rìn nù lànà rẹ̀ kọ́ bá mọ̀ gbọ́ràn sí ìpè tẹ̀mí ó ṣeéṣe kẹ́ ẹ̀ bọ́ lọ́wọ́ ni Ọlọ́run á jù gbàlà ọkàn rẹ̀ ẹ̀ àjẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ ikọ̀ rántí wípé kó a lépa àlàáfíà pẹ̀lú kété ọ̀nìyàn òun lọ mú kọ́ra láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àti òun àmímọ́ láàrí séyìí ni sọ ní ká rí ìjọba Ọlọ́run ìkàràn létí ìwọ àǹtí wọ́n yàn yọ aṣùṣekúṣe kẹ́ a dìde lórí àkéte àgbèrè kẹ́ẹ̀dẹ̀ akọrin orí iyì orí ìṣẹ́gun nínú ṣọ́ọ̀ṣì kí a rò wípé Ọlọ́run mọ̀ wí èso kan pamọ́ o níwájú Ọlọ́run mọ̀ ìkàràn létí pé kété ayé lójú Ọlọ́run rìn ká látọ̀tún sósì èsì kí ojú Ọlọ́run kéde ikọ̀ rán létí kété ẹ̀kọ́ ó jẹ́ òpó ìgbàgbọ́ ọlẹ́gbàgbọ́ láti ẹ̀kọ́ nípa Bíbélì àti jíjẹ́ Olúwa Jésù Kristi òbí rẹ̀ lọ́wọ́ Màríà wúndíá òkú àtàjíǹde rẹ̀ ikọ̀ mọ̀ gbàgbé nípa bí ọmọ ènìyàn kan ti dé ìbàjẹ́ àti ní pé nípasẹ̀ ọ̀rà padà làmú gbé ọmọ ènìyàn ikọ̀ mọ̀ gbàgbé nípa òdáláre nípa tẹ̀mí ikọ̀ mọ̀ gbàgbé nípa ètò ọ̀rà padà kan lọ́run ṣe ikọ̀ mọ̀ gbàgbé nípa bàtísí kan rí ọ̀nà bọ́nú omi lé ìgbà kan bá ti dà tó bí kan jẹ́ pé lẹ́yìn rẹ̀ ó faramọ́ ikú àjíǹde àti ìsìnkú Jésù Kristi àtàjíǹde rẹ̀
ikọ̀ mọ̀ gbàgbé kété ẹ̀kọ́ kan ti kọ́ nípa ìsọdi mímọ́, kọ́ mọ̀ gbàgbé ìbáṣepọ̀ kẹ́ láàrin onígbàgbọ́ àti agbára ìmímọ́ Ọlọ́run, kọ́ mọ̀ gbàgbé bí ojúṣe ọmọ Ọlọ́run ni láti wàásù rere, ikọ̀ mọ̀ gbàgbé kété wọn kan ti mọ̀, ẹ̀kọ́ kan ti kọ́ nípasẹ̀ ìgbéyàwó, bí ìgbéyàwó ọmọ Ọlọ́run àti kìrìsìtẹ́nì kan ti yóò àárí, kọ́ mọ̀ gbàgbé nípa kàn yín pé àjíǹde tó kú lẹ́yìn ayé, ikọ̀ mọ̀ gbàgbé nípa ìgbàsókè, kọ́ mọ̀ gbàgbé nípa kí tí ó ká ṣẹlẹ̀ nígbà kí àyànfẹ́ bá lójú ọ̀run, kì í ṣe ọdún bíi 7 la ṣe pẹ̀lú lójú òfurufú, pé nínú ayé líbe àkókò ìbínú ńlá kì í pèlé àkókò kò jẹ́ pé aṣòdì sí Kristi ká jẹ ọ̀nìyàn ló yà, ní àkókò yóò ti yà nínú àkọsílẹ̀ Ọlọ́run. Ikọ̀ mọ̀ gbàgbé bí Ọlọ́run á ṣe ìdájọ́ orí ìtẹ́ funfun, kí tí ẹ̀kọ́ kan ti kọ́ pátákó nípa ètò Ọlọ́run nínú ìgbà kẹyìn. Ikọ̀ mọ̀ gbàgbé pé Ọlọ́run á dá ọ̀run tuntun àtayé tuntun. Rántí kọ́ mọ̀ gbàgbé pé ilé ológo kan dúró dè ọ́ o, ọ̀run tuntun yà. Ikọ̀ mọ̀ dẹ̀ gbàgbé lẹ́yìn orẹ́yìn wí ọ̀run àpáàdì ó dúró de ìrákọ̀bámọ̀ ṣe òfin Ọlọ́run. Òjó lorúkọ mi, ọmọ àbálábí tán. Bí a jẹ̀bi ọ̀rọ̀ o, pé bẹ́ẹ̀ rán ọ létí wípé láàrí ṣe pé a tó ènìyàn bí èyàn rí ìjọba Ọlọ́run. Ṣàtúnṣe ayé rẹ o, ire.